ọmọ Yorùbá mo fẹ́ fún yín ní information kan báyìí ó ń ṣe báyìí ẹ bá mi pín fídíò yìí ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó jókòó ẹ jẹ́ kó dé gbogbo ibi tọ́mọ Yorùbá wà káàkiri àgbáláyé. Mo máa ń sọ fún yín wípé táwọn information kan bá kọ́kọ́ dé kò kí ń ṣe tìgbéraga kò ń ṣe dẹnu no be for mouth. Ó máa bí tìbí dé wà lára àwọn tó máa kọ́kọ́ wá sórí tébù ẹ̀. No be ṣe dẹ́sì tó bá kọjá lọ́dọ̀ àwọn bàbá wa tó dọ̀dọ̀ Koiki Media máa bí wà ní àwọn tó máa tún dọ̀dọ̀ ẹ̀. Ẹ gbọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn aṣeni ti ṣera wọn. Kábíyèsí Elédùmarè ṣe rí Ọlọ́run tí àwa ọmọ Yorùbá ń sìn ó lè jọba onísùúrù but eventually ó máa prove ara ẹ̀. Now olórí burúkú Buhari àtàwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n kó àwọn Fúlàní ajínigbé wọ́n kó wọn wọ Nàìjíríà wọ́n fún wọn lágbára wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ń ṣe oríṣiríṣi tó ń wọ̀n. Buhari ti gbàgbé pé ìjọkànjọkàn àlọ́ tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ bóyá torí kò dẹ̀ kí n ṣe Yorùbá bóyá torí ó jẹ́ ìran màálù ni ò jẹ́ kó lè ronú wípé tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ oyè tó kára wò ó bọ̀ wá kọ ara ẹ̀dẹ. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí news ti gbé pé 27 nínú àwọn ẹbí Buhari làwọn Fúlàní ajínigbé ti pa báyìí. Kódà mo máa kà á fún yín látòrí news. Ó dé bá ẹ máa gbọ́ o June 7 this is People Gazette. Ohun tí wọ́n bá gbé ẹgbà pé kọ̀ǹfàmù ni ẹ máa gbọ́ o People Gazette. Wọ́n ní Ahmed Oluwasanjo is a general news reporter. Prior to joining People Gazette, he was with the Interview magazine as a reporter and video editor. He is on now. Ọwọ́ àkọ́pẹ́ June 7 ẹ máa gbọ́ o ohun tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá tá à ń sunkún lójoojúmọ́ ó ti ṣẹlẹ̀ sí Buhari báyìí. 27 nínú àwọn èèyàn ẹ̀ ni wọ́n pa ni àwọn Fúlàní ajínigbé pa. Èmi ò sí náwọn tó máa bá kẹ́dùn. Now days after killing over 50 bandits slot as the wọ́n dùnbù èèyàn 27 nílé àwọn Buhari ní Katsina State. Ṣé ipò Ọlọ́run tóbi? Ṣé rí pé Ọlọ́run tóbi? News ló gbé mi kọ́ mo sọ. News ló gbé ẹ̀ka. Mi ò fẹ́ pronounce the slaughter ẹni nítorí terms and condition platform tàwa yìí. Èèyàn 27 ẹ mọ̀ pé ilé ayé yìí àṣegbé ò sí àṣepamọ́ ló wà. Kò sí nǹkan tí ẹ̀dá lè ṣe láyé yìí àbọ̀ ń bọ̀ wá bá. Nígbà tí ó kó àwọn wèrè wọlé wọ́n á pa ọmọ Yorùbá kò ní sọ̀rọ̀. Wọ́n á jẹ́ ọmọ Yorùbá gbé kò ní sọ̀rọ̀. Táwọn ọmọ Yorùbá bá tún mú wọn tó bá mú wọn lọ sí station àwọn IG tó yàn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ tó bá di pé wọ́n gbé àwọn wèrè yẹn lọ station order from above á ní wọ́n fi wọ́n lẹ̀. Tó bá jẹ́ pé Buhari nígbà tí wọ́n pa àwa ọmọ Yorùbá tá à ń pariwo síta tó bá jẹ́ pé Buhari ó ti jẹ́ kó ṣẹ̀wọ̀n tàbí ó lọ fẹ̀yìn wọn sí àgbá tàbí tí ò kó wọn wọlé rárá èèyàn 27 tó ṣòfò nínú ẹbí ẹ̀ yìí wọn ò ní ṣòfò. Ń ta máa ń sọ nìyẹn tíyàn bá ní ká méjì àfẹyọkan ṣera ẹ̀ kò sí bí èèyàn ṣe lè wà láyé yìí tó bá rò kó gbọ́n jù tó bá rò pé ìwọ nìkan ló mọ gbogbo nǹkan mo fẹ́ jẹ́ kó mọ̀ pé ibi tó rí dé ibẹ̀ ló mọ̀ mọ́. Tó bá dàbí wọn ẹ ṣe báyìí ibi tó wọ yín dé yẹn
ibẹ̀ lọ́wọ́ ìjà yín mọ́ ẹ má tanra yín. Ẹ ti rò pé ẹbí yín wà safe, wọ́n ṣe kinní kan Yorùbá ló ń face, níbo ló ń face, kò lè kun àwọn ẹbí yín. Nígbà tí mo lọ rò ó pọ̀, mo rò pé kí ló lè fà á tí àwọn Fúlàní ajínigbé tó fi máa face ẹbí Buhari. Mo rò ó lọ, mo rò ó bọ̀, mi ò rí rò. Mo wá sọ pé àbí nítorí regional system of government tí àwọn senate pass, tí àwọn Fúlàní kàbà tí wọn ò rí stop ní. Ṣé mọ̀ pé nísìnyí báyìí wọ́n ti fẹ́ ṣe òfin tó jẹ́ wípé wọn ò ní máa dá màálù mọ́. Àbí nítorí pé wọ́n rí òfin yẹn sọ, wọ́n rí deliberate, wọ́n rí pass. Ṣé nítorí ẹ̀ ní because kò sára táwọn ará bí yóò lè dá, àwọn Fúlàní máa ń ronú bí wọ́n máa ń ronú bí ẹranko ní. Kò sára tí wọ́n lè dá, àbí torí ẹ̀ ni wọ́n ṣe lọ ṣe ohun tó ṣe fún Buhari. Anyway ní ìkáàánú ẹ̀, honestly speaking, torí ohun tí wọ́n ti ṣe fáwa Yorùbá, ọmọ àlè Yorùbá nìkan ló máa gbóhùn nǹkan báyìí tó máa lóhùn káàánú Buhari. For what? Káàánú ẹ̀ pé kí ni? Pé wẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Kẹ wo Ọ̀wọ̀ incident, kẹ wá dúró èèyàn tí wọ́n pa ní church Ọ̀wọ̀, àkàwọn ẹni ẹlẹ́ni tí wọ́n yin Ọlọ́run. Ká tiẹ̀ gbé yẹn sí ẹ̀gbẹ́ kan, oh my goodness, wọ Ọba Èkìtì tí wọ́n pa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wọ́n pa odindi ọba aládé méjì ní Èkìtì, wọ́n pa ní Kwara, wọ́n pa ní Kogi. Àwọn Buhari má wà láyé as a former president, alásán kò sọ, Babangida kò ṣe alásán, Abdulsalam kò ṣe alásán. Mo wá fẹ́ jẹ́ kí ẹ̀yin àgbààgbà tó kù, mo fẹ́ jẹ́ kẹ́ fi ti Buhari kọ́gbọ́n, ẹ fi ti ẹ̀ kọ́gbọ́n. Òun làwa ṣe ń sọ fún ẹ̀yin bàbá wa wípé àwọn Fúlàní tẹ̀ ń wò yìí, wọn iná ò mẹ́ni tó da ni wọ́n, iná ò mẹ́ni tó da. Tí wọn bá rí àwa ọmọ yín pamọ́, tí wọn rí wa jí gbé mọ́, mo lè assure yín pọ́dún ẹ̀yin àgbààgbà yìí pẹ̀mí lọ́ máa face. Ìdí nìyẹn tẹ́ ṣe gbọ́dọ̀ tètè kápá wọn. Àìtètè kápá wọn Buhari, ẹ wo ohun tó ṣe fún nísìnyí, ẹ wo ohun tó ṣe fún. Wọ́n dẹ̀mí àwọn èèyàn ẹ̀ légbodò ní Katsina. Ìyẹn ti máa mọ̀ pé these people don't think like normal human being. Ẹranko ni wọ́n. Àwọn ọmọ Yorùbá ṣe wọ́n lè máa bá ẹranko gbé. Ẹni tó lè pa ẹni tó kó wọn wọ̀lú, ta ni wọ́n lè pa? Ẹni tó pé wọ́n kọ́ wá jẹun, wọ́n pa àwọn èèyàn ẹ̀, kàn pa ẹyọ kan, wọ́n pa méjì, wọ́n pa mẹ́ta, wọ́n pa márùn-ún, wọ́n pa mẹ́wàá, wọ́n pa 20, lẹ́yìn tó ti kọ́kọ́ pa 50. Tó bá dàbí ẹjẹ́ ìkà fún yín, mo máa kà á. Wọ́n ní day after killing over 50, Bandit ọdúnbù èèyàn 27 in Buhari's home. Ṣé ẹ gbọ́? In Buhari's home state ní Katsina, the Nigerian police confirmed the finding of 27 persons in the Dutsima local government area to People Gazette on Friday. Ẹ máa gbọ́ o, Ramaphosa seek government of national unity after ANC failed to headline nìkan ni wọ́n kọ̀kọ́ síbẹ̀. Ẹ̀yin náà ẹ wò, ẹni tó pè wọ́n wá jẹun, Buhari tó wà nínú àwọn tó kó wọn wọlé, kọ́ wá jẹun, kọ́ wá máa jí wa gbé, kọ́ máa ṣe oríṣiríṣi. Torí tí ò bá rí bẹ́ẹ̀, Buhari ò ṣe kápá wọn. Any insurgency tó bá ti kọjá 24 hours, wọ́n ní the government to know about it. Ẹni tó pè wọ́n kó wá jẹun, òun ló mú àwọn èèyàn ẹ̀ 27 tí wọ́n dúró wọn bí ẹran. Àbá èmi kò mọ sọ, orí news ló wà. Ṣé àwọn ẹranko táwọn ọmọ Yorùbá fẹ́ bá gbé lélẹ̀? Abẹ́ ti gbàgbé pé
bó ṣe pa Dr. Fatai Aborode bó ṣe pa wọ́n nífọ̀ọ́ náà fọṣù nìyẹn bó ṣe pa ayé lóyún nìyẹn lọ́tà ayé lóyún sọ́rí ọkọ̀ olóyún Mr. Gbenga tó wá láti Amẹ́ríkà tó fẹ́ wá invest sílẹ̀ Yorùbá bó ṣe pa nífọ̀ọ́ náà ìfọṣù nìyẹn wo Deborah torí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n mú ọlọ́mọ wọ́n ṣòkòpá wọn dáná sun wọ́n ṣe oríṣiríṣi Buhari ò máa ń kọ́kọ́ ṣe sí mọ èèyàn tó pa nígbà ayé Buhari ni tó bá ti pààyàn báyìí máa rí Buhari á ṣẹnu ẹ̀bẹ́nu pẹ́pẹ́yẹ yẹn á ṣe ṣúùtì bí lásán kò ní sọ oníṣọ́ kankan because ó mọ tó ń lọ tó bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ gan kò tó bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ ṣèlú gbogbo eré nǹkan tó ṣẹlẹ̀ sí Àtíkù ìjọ tí wọ́n pa ọmọ Deborah yẹn Àtíkù sáré tweet ṣéjọ́ yẹn ní sá nǹkan tó ṣẹlẹ̀ wọ́n pa ẹnìkan náà ni Àtíkù wá tweet sórí Twitter ẹ̀ pẹ́ni tó ṣe eléyìí pé òfin gbọ́dọ̀ gbé ẹsẹ̀kẹsẹ̀ àwọn ẹbí Fúlàní sáré wá sí comment section ẹ̀ nígbà wọn ní dìbò fún mọ́ báwo ní ṣe kíní kan mọ́ nígbà tí lùtì vóòtù ẹ̀ ó ti ṣe kíní kan ó ti ṣe gbá ó ti ṣàwo Àtíkù lẹ́sẹ̀kẹsẹ̀ ó sáré yọ tweet yẹn ni. That shows that most of our people ìgbọ̀n èèyàn tó dáa ni wọ́n but àwọn wèrè tí wọ́n kó tira ṣèbáwọn kan ló máa ń rán àwọn yẹn pé kọ́ lọ máa attack ní comment section ìyẹn lè fi máa mọ̀ pé téèyàn bá tiẹ̀ jẹ́ president Nàìjíríà kò lè ní sè ó lójú nǹkan tó lè sọ n tó lè sọ ò kọjá bóyá èèyàn kan ṣẹ̀ kó fìyà jẹ bóyá èèyàn bí a contract kan ń bọ̀ kó award ẹ̀ fún family ẹ̀ tàbí kó award ẹ̀ fẹ́ni tó bá fẹ́ bọ̀ tó bá ti ń dolófin dé bóyá bí Fúlàní pààyàn ní o àbí ìkọ̀ọ̀kan o kò lè sọ pé kò lè ní kọ́ tí wọ́n mọ́lé ó yá for example ṣèbí bọ̀bọ̀ kan ẹnìkan tó jó lórí àwọn Fúlàní tó ń pààyàn tó ń jíyàn gbé tí wọ́n ní wọ́n gbé sí prison tí wọ́n ní wọ́n lọ fọ́ prison pé wọ́n dẹ̀ gbé bọ̀bọ̀ yẹn lọ wọ́n declare wanted náà wọ́n ṣe kọ́kọ́ fún náà kí ló ṣe fún nothing torí a mọ̀ pé òfin wà Nàìjíríà ṣùgbọ́n ẹni tó bá fẹ́ jẹ́ kófin yẹn mú ló máa mú ìdí nìyẹn táwa ti sọ wípé cow regulation tó fẹ́ ṣe òun kọ́ làwa ọmọ Yorùbá fẹ́ òun kọ́ la fẹ́ bí kò ṣe òmìnira kò sí tó dàbí òmìnira we want to be free like a bird a fẹ́ free ìdí nìyẹn tẹ́ èèyàn wa tẹ́sí gbọ́dọ̀ máa kọ́ sí comment section wípé Yorùbá nation no going back what we want is freedom ohun tá a fẹ́ kò kọjá òmìnira Fúlàní tí àǹkà wọn Fúlàní tí wọ́n lè ya wọ ilé àwọn Buhari tí wọ́n lè lọ pa èèyàn 27 ká ní wọ́n lè pa fámìlì wọn nìyẹn o tó kó wọn wọlé tọ́lọ́ máa bì àwọn Fúlàní tó iṣẹ́ yìí sìn wọ́n lè sọ pé ẹ̀kíní nǹkan tí ò ní ìtumọ̀ we cannot continue to live with cannibals a lè continue láti máa gbé pẹ̀lú àwọn afẹ̀míṣòfò these people afẹ̀míṣòfò ni wọn ò kì í ṣe ẹ̀yà tó níláárí wọn ò kì í ṣe ẹ̀yà tí èèyàn gbọ́dọ̀ máa bá gbé ìkọ́nù àwọn tó jẹ́ northern elder tó jẹ́ northern youth leader ó jáde ó sọ̀rọ̀ náà mo ti play fídíò yẹn fẹ́yìn fáǹsì mi rí bí ẹ̀ẹ̀mejì ẹ jẹ́ tuntun play fún yín bọ̀bọ́ yẹn confirm ẹ̀ ó ní gbogbo nǹkan tó à ń gbọ́ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ó ní àwọn Haúsá kọ́ ló ń ṣe o ó ní àwọn Fúlàní ni ó ní Haúsá ò tí ì jẹ́ president ní Nàìjíríà mo believe ẹ̀ àwọn àjòjì tí wọ́n gbalẹ̀ wọn lọ́wọ́ wọn àwọn ló sọ wọ́n dẹrú nípa fẹ́ ṣe fáwa náà nìyẹn nílẹ̀ Yorùbá but orí àwọn ọmọ Yorùbá pé a lè má bára wa jà o but tó bá dójú ẹ̀ ẹ̀yìn ara wa la máa wà ó dàbí ìjà tá à ń bá ó dàbí kéèsì Gani Adams ni táwọn Fúlàní bá délé ni èso bẹ́ẹ̀ gbogbo wájọ máa lé wọn pa ni gbogbo wájọ máa lé wọn dá sígbó rere
àjọ máa lé wọn kàbàkàbà tẹ́sẹ̀ wọn ò ní balẹ̀. Òun làwa Yorùbá ṣe máa ń pòwe pé àkọ́kọ́ lé aláyọ̀rọ̀ lọ́nà ká tó fẹ́ fàbọ̀ bẹ́ẹ̀dìyẹ. Ẹ ń gbọ́, ó dàbí ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Tẹ́ bá lọ wo ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀, tí àwọn ará àta bá gbógun wá, Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ àpawọ́pọ̀ báyìí, wọ́n á lé wọn dànù. Tó bá jẹ́ pé àtìta lógun yẹn ti ń bọ̀, wọ́n á so wọ́n pọ̀, wọ́n á lé wọn. Ẹ jẹ́ pílè kí ní ìfún wa. Kẹ́ lè mọ̀ pé máa dùn fẹnu lásán sí. Assalamu alaikum. I am the obedient from Sokoto. I want to give you a history that you all know and the future that is about to happen today. We have this saying that all the North, especially our brothers from the East, they used to call us the Hausas, generally in the North. But we want to tell you something. We, the Hausas, we have differentiate ourselves now from the Fulanis. Yes, this is why I want you to stay. Pause first and share the video to go so that some people should know. The Hausa people now are against the Fulani people squarely. It is nothing you can do about this now. And you know, from the beginning to whatever it is, the Fulani people has been ruling this country, not the Hausa people. The Fulani has emirates everywhere around the north, not we the Hausa people. Now, there is something that happened that I want to tell you that is the future. You know, the Hausas, we the Hausas have given up on the Fulanis. And like it is, we are having some clash. I want to tell you this clash now is the clash of the titans. Because something happened within the Fulanis. We know we in the Sokoto state, we have villages. Some villages belong to the Fulanis and some villages belong to the Hausas. All the attack in Sokoto state, there is no one attack in the villages of the Fulani people. It's all in the Hausas. And now the Hausas have already opened their eyes. They are now aware of what is happening. There is one attack that happened last 2 weeks. I want to tell you that comes about all of these things. It is the attack that happened, the Fulani man and the Hausa. We, the Hausa, we don't rear cow, we don't rear anything that, but rather we farm. We grow crops. Now the Fulani man came and then entered to someone's farm. This is the rainy season time. Entered to somebody's farm, ate the crop, and the man now plant something and now put a poison the cow. The following day, the Fulani kingdoms are waiting for him in his farm. When he came, they killed him at once. That is what triggered this unity now between the Hausa and the Fulani. And when you see us now, we are ready to change everything. In all the political parties in Nigeria, that you see a Hausa man going out around campaign, go and check. It's a Fulani man, not a Hausa man. A Hausa man has not ruled this country. We have been in peace before Usman Dafodio come to Nigeria. He has come and then divide us from our brothers, the real Nigerians, the Igbos, the Yoruba, and the Hausas. Now the Fulani has taken over everything from us. They have deceived our great-grandfathers, they deceived our grandfathers, they deceived our fathers, and now it is our time. Thank God for the social media that you can hear this and share. Let it go viral to everywhere so that people will know that there is a division now between the Hausa and the Fulani. And I'm telling you, next segment you see what we want to tell you from this video so that you understand that there is really a division. Like I was saying, we should try and share the video so that it will go viral. As you are listening, you a Hausa man that have listened to this thing, yanzu akwai bambanci da Fulani da Bahaushe. Ni ina tabbatar ma akwai bambancin kuma shine yanzu nan mun gane Fulani suna ta kashe mu a banza. They have been killing us. And we should not take religion something to take it like it is okay. Okay, if it is fighting for religion, why are they killing the Hausas? Why are they killing us, the Hausas? It is not supposed to be so. And that is why I'm telling you now. The Igbo, the Yoruba, the Hausas
are the major tribes in Nigeria. We should not be left out. People will be telling you that Fulani Hausa, there's nothing like Fulani Hausa. It is Fulani and there is Hausa. There's nothing. So share this video, let it go to places, let it go to especially the Hausa groups. If you have all these Hausa groups, please share it so that people will see. Even though you want to, the market, just share it so that somebody will know that, yes, there is something that is going on, a revolution. Thank you. Tá a bá ń sọ fún yín pé Fúlàní gbọ́dọ̀ lọ, ẹ máa ń rògbò ìwà òkú. Ẹ rí nígbà tí Chief Sunday Igboho dìde tí wọ́n ní báwọn Fúlàní ṣe ń pa wá ọ̀dà, kí ni wọ́n ṣe? Wọ́n lọ ká bàbá ẹ̀ mọ́lé, wọ́n fẹ́ pa wọ́n. Fúlàní wọ́n ja olórí burúkú tó jẹ́ pé ó ṣe fọ́mọ tó ń jọṣẹ́. Òun ló ṣe ń dùn mí fún àwọn elders wa kọ̀ọ̀kan tí wọ́n torí màálù, tí wọ́n torí owó tó ń gọ sábẹ́, tí wọ́n ń gọ sẹ́yìn abẹ́rẹ́. Wọ́n ti gbàgbé pé Fúlàní tó ń pa àwọn èèyàn wọ̀nyí, táwọn dẹ̀ ń torí ìjẹkújẹ táwọn ń tẹ̀lé yìí, wọ́n mọ̀ pé tó bá pa àwọn èèyàn wọn tán, ó ń bọ̀ wá pa àwọn náà. Òun ló ti dé bá Buhari, Muhammadu Buhari, former president ti Nàìjíríà. Feyi tẹ́ bá ṣe wọlé 27 làwọn táwọn Fúlàní lọ pa náà àwọn fámìlì. News ló gbé mi kọ́ ni mo sọ, ẹ wá wò. 27 of his family ni wọ́n pa. Làwọn tí Fúlàní bá lè ṣe bẹ́ẹ̀ yẹn, who are you? Who am I? Who are you? Tí wọ́n lè pa ẹ́. À ń sọ fún yín pé jẹ́ káwọn wèrè yìí máa lọ ṣẹ́rí. Day after paying over 50, Bandit pay 27 in Buhari's home. À ń sọ fún yín pé fáwọn ará bíi ẹ̀wọ̀n kò ní wọ́n. Àwọn tó wó ṣùṣù torí pé olóyè Sunday Igboho sọ pé ẹ má pa àwọn èèyàn wa mọ́, ẹ má ṣàwọn èèyàn wa ṣùtà mọ́. Wọ́n dẹ̀ ẹ jẹ́ play kankan fún yín. Ara àwọn ọ̀rọ̀ akin tí bàbá wa sọ tó ń fún àwọn Fúlàní ní I don't want any ex-man in the one land again. Sekun. Chembo. I don't want any ex-man in the one land again. Sekun. Olóyè Igboho ní kọ́kọ́ ló máa kọ́kọ́ sọ pé àwọn ò fẹ́ Fúlàní ní orílẹ̀-èdè wa mọ́. Lẹ́yìn tí bàbá wa Chief Sunday Igboho sọ, gómìnà Benue State náà ti sọ. Ẹ jẹ́ bí ẹ̀ fún yín. Ọ̀sẹ̀ méjì tí wọ́n fún àwọn Fúlàní darandaran wípé kí wọ́n kó ẹrù wọn kan kaṣá wọn kan palẹ̀ wọn mọ́. Òun ló ti pé báyìí o, tó sì sọ pé àwọn ò gbọ́dọ̀ rí màálù kankan kó mọ rìn gbèrègbèrè ìgboro àtàwọn tí ń dà wọ́n kiri. Bẹ́ẹ̀ náà sì ni ọ̀gá ọlọ́pàá, ọ̀gá iléeṣẹ́ ológun àti àwọn road safety àtàwọn civil defence àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò pátápátá ni wọ́n péjú síbẹ̀ tí wọ́n sì sọ wípé ohun tí gómìnà sọ làwọn ṣe o, pé àṣẹ ti gùn. The anti-open grazing law, regardless of your background or wherever you come from, the full weight of the law will be brought to bear on you. I must say this for emphasis. The grace period for the non-kinetic approach elapsed yesterday, and I'm assuring you the security agencies, Operation White Stroke and other security agencies operating within the state will implement the full directive of the state. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má ṣàṣùpìyè, ẹ bá wa pín fídíò yìí kó kálé kó ka oko kó dé ọ̀dọ̀ àwọn gómìnà wa, pàápàá jùlọ àwọn gómìnà ní ìpínlẹ̀ Yorùbá. Ẹjẹ́ abẹ́lẹ̀ ṣe àwòkọ́ṣe nítorí pé ìpínlẹ̀ Benue lélẹ̀ ti ṣẹlẹ̀ tí gómìnà wọn sì yarí wípé òun ò ní gbà kí àwọn Fúlàní darandaran kan máa pa àwọn èèyàn wọn, pàápàá jùlọ àwọn àgbẹ̀ àwọn nípakúpa mọ́. Bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ti yarí, pàápàá jùlọ àwọn ológun, wípé wọ́n lè fi àwọn joyè àwòdì káwọn mọ́ lè gbé adìyẹ, wípé ìṣekúṣe rándanrandan tí àwọn darandaran Fúlàní ń ṣe ó ti tó gẹ́. The 14 days ultimatum did not cover those guys.
And as I speak to you, Operation White Stroke have brought sanity and normalcy to that local government. The place is calm now. Those who came in to do that have been taken care of. Yorùbá ẹ tají ẹjí lójú oorun ẹ mọ́ ṣàsùnpìyè àwọn gómìnà yòókù nípínlẹ̀ gbogbo wọ́n ti ń gbé ìgbésẹ̀ wò pé àwọn ò ní gbà pé kí àwọn Fúlàní burúkú yìí kí wọ́n ba ìlú àwọn jẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìjàmbá tó ń ṣẹlẹ̀ láti ọwọ́ wọn ló ti ń wá àti wípé wọ́n ń lo àǹfààní wípé wọ́n ń da ẹran káàkiri tí wọ́n sì ń wọ inú igbó eléyìí ni wọ́n fi ń ṣe sùtá fún àwọn ènìyàn wọ́n láwọn ò ní gba eléyìí mọ́ àwọn ò ní máa wò kí tàlùbò kó kó wọ ojú àwọn àti wípé ọ̀sẹ̀ méjì ìyẹn ọjọ́ 14 táwọn fún wọn ó ti kásẹ̀ ńlẹ̀ wọ́n sì láwọn ò gbọdọ̀ rí màálù wọn kankan mọ́ nígboro ayé ẹ bá pín fọ́nrán yìí káwọn gómìnà Yorùbá náà kan gbégbésẹ̀ wò ẹ mọ́ sùn o. ṣe rí i pé kò kí ń ṣe olóyè Ìgbòho nìkan ló sọ pé àwọn Fúlàní èèyàn burúkú ni wọ́n ìjọba Nàìjíríà fún ara wọn wọ́n mọ̀ kó lórí burúkú làwọn Fúlàní wọ́n mọ̀ tí ò ń ṣe pé wọ́n ní ìlú Ghana ní Accra State ní ìlú Ghana ìjọba Ghana dìdì sọ wípé àwọn ò fẹ́ Fúlàní kankan ó máa da màálù àwọn ò dẹ̀ fẹ́ Fúlàní kankan tí ó bá ti níṣẹ́ iṣẹ́ ọwọ́ àbí iṣẹ́ tó ní ṣọ́ọ̀bù láàrin ìlú any other thing from that kí gbogbo àwọn Fúlàní tó bá kù kọ́ fi ìlú lẹ̀ nígbà tí wọ́n kọ̀ tí wọ́n gbọ́ àwọn ìjọba Ghana wọ́n dẹ̀ Kogbon wọ́n kó oríṣiríṣi nǹkan ìdá ogun wọ́n dá àwọn ọmọ ogun wọn sínú igbó wọ́n flush gbogbo wọn mọ́ nísìnyí báyìí gbogbo àwọn Fúlàní tó sá kúrò Ghana gbogbo àwọn Fúlàní tó sá kúrò Ghana yẹn Nàìjíríà lọ sá wá nígbà tó mọ̀ pé dáàdì wọn Buhari ó wà Nàìjíríà a máa pín ní sẹ́ẹ̀ ṣẹ́gun pa à ń ṣeré ni a ṣeré sẹ́ẹ̀ a máa pín fẹ́yìn tẹ́ bá ẹ̀sẹ̀ wọlé tẹ́ bá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ àwọn Fúlàní ajínigbé tí wọ́n pa wá nílẹ̀ Yorùbá wọ́n ti kúrò nílẹ̀ Yorùbá nísìnyí wọ́n ti lọ pa 27 nínú àwọn mọ̀lẹ́bí Buhari ní Katsina State inú tèmi dùn mi káàánú ẹ̀ rárá mi káàánú Buhari tó wọ́n pa àwọn èèyàn ẹ̀ torí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn tiwa náà nìyẹn kódà wọ́n fẹ́ gbóhùn. Support me, support me, support channel mi, support me. Kàtà nọ́mbà mi wà sálẹ̀ yìí 021416874. Support me. Àwọn yẹn mọ wá fèsì. Lóye lọ́gbà ẹ̀rù kẹ̀kẹ́. Lóye ilé ìlà ọmọ adé ẹmọ ilé ìlú ẹmọ náà kẹlẹ
Support channel, yes, support me. Account number me for you. 021 41 support me. Ẹ̀yin èèyàn wa ẹ support wa ní ìtìrá láti kọ̀ọ̀kan ẹ support wa account number ni mo kọ yìí 021 41 68 704 GT bank láàmì ìlú àtúnṣe phone number mi ni mo kọ yẹn tẹ́ bá fẹ́ fi mí receipt tàbí tẹ́ bá lè ìṣẹ̀fẹ̀ bá mi tàbí tẹ́ bá láìpẹ́ omi tí mò ń pè yìí. Bàbá àgbà Kẹ́lúrasà Yorùbá nation kì í ṣe APC o. Tó ń pé kí ni jágbàjà gbá lórí ẹ̀kẹ̀dẹ̀ yíya. Ìjẹ̀kújẹ̀ náà ń tẹ ọ̀pọ̀lọ́ ojú dídì. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti wo orí wa síbi kíkí ó bá yọ. Ibi a máa bá wọn àwa ni. Torí pé kí ni Yorùbá ẹni tó bá ti sọ ẹ̀dọ̀ ká wá. Yorùbá nation àwa ọmọ ìyàwó Yorùbá sọ bẹ́ẹ̀ wọn ò ní gbà sí wa sí. Yorùbá nation ò ní padà sẹ́yìn o. Oloye ló bàbá dárì. Ìgbòho òòṣà kò lébi lẹ́sìn ìgbòho òòṣà. Àwọn tó Fúlàní òòṣà Ìgbòho òòṣà Ìgbòho òòṣà. Ẹni kéde múra ní ọ̀rẹ́ so lára gbùtọ̀ lágbùtọ̀ so. Ojú rẹ̀ kò dáwọ́ ìmúra ìmúlẹ̀. Sọ̀rọ̀ bàbá lóní kẹ̀ máa sọ̀rọ̀ jù. Àwọn ìyàwó Olúwa o. Àti wá ìrìn ọ̀bà orí orúkọ onílé kẹrò ìlòsí bàtà nílé kẹrò ìlú. Àti pé sẹ́mọ̀ pé ọgọ́rùn-ún ọdún làjọjá láàrin ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aláwọ̀ funfun. Ó sì fi pé nìyẹn Yorùbá ò ṣẹ̀rú mọ́. A ò ṣẹ̀rú mọ́. Àlọ́pàá bẹ̀rẹ̀
Igboho sound, oh sound. Igboho sound, oh sound. But I try. Igboho sound. Owó bàbá Dami, Igboho sound. Master Yale Entertainment and TV. Bàbá lẹ́ka ṣe lẹ́yìn ẹ̀mí ká máa lọ pé gbòógì lẹ́dí ẹ̀ kókó lè wọ́pọ̀. Kò sí kọ̀ọ̀kan àti lọ àti ìbọ̀ ẹ̀mí bá mi ká má ṣe dé. Làwùjá ilé máa lọ́mọ ìyàwó olúwa o. Àwọn lọ́mọ ìyàwó olúwa o. Nílé bàbá ẹ̀gbá, nínú ẹ̀gbá, nínú àbẹ̀lòkú lára mi ṣètò Sunday. Àwọn ọmọ Sunday Igboho lọ máa ń fẹ́ ya. Òdìgbà tó bá sọ ọmọ aráàlúgba ò. Àníkẹ́lẹ́ lọ́wọ́ ẹ̀sùn alágùnkàn máa ń sọ fún. Ojú lẹ́kùn lọ́wọ́ ìmú lẹ́kùn lé. Àníyàn ní àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ṣàmúlò ètò ọ̀rọ̀ Sunday sí Sunday Adéyẹmọ Igboho. Bí Pọ́fẹ́sọ̀ Bánjí Akíntóyè, bàbá kẹfẹ́ Pọ́fẹ́sọ̀ Bánjí Akíntóyè, àmì kẹfẹ́ èèyàn yèyé ojú máa gbé, yèyé kúkú, màmá lẹ́gbẹ́ ẹyẹ òyìnbó rí ìjẹ́, kó ṣàìsàn ìdálẹ́. Ìgbà ẹ̀ bàbá ẹ̀dá nígbòho ẹ̀dá ẹ̀yà ẹ̀dá. Ìmùlẹ̀ sáàgbẹ̀ mú kí ẹ máa bẹ̀rẹ̀. Tí ló fà ìta Nàìjíríà wá ó gbé, ó kí ẹ̀ sáfẹ́lẹ́, ìgbà ẹ̀ kú tèmi ò kẹ́tù.